Oh, well, let each and every one of them display talents. Jesus Christ! Sherry, I'm Africa for you pay. Africa image carry ya igbe. As in kapu. As in kekon jagbe. Ma ṣàwìn o. Ṣé ọ̀fẹ́ ni màá fi tẹ́lẹ̀ yìí? Akọ be pé kì í sèso, ó tún dayé àtúnwá. Oh, lórí lálẹ́ yìí. Ó yá lè mọ̀ wípé 2 weeks la máa jọ lò ń bí báyìí. 3 weeks. Because bí ṣe wà mo wà ń Dubai mo ń rajà lọ́wọ́. Stop. Ọkùnrin kan lẹ́yìn báyìí mẹ́tẹ̀ẹ̀ta lájọṣepọ̀. Ṣé ẹ̀rọ mo ti ń bẹ lórí ìdùbúlẹ̀? Mo ti jẹ fún ẹ tán. Korofo ní ń bẹ lórí ìdùbúlẹ̀ yìí o. Ṣé owó aṣọ ni problem àbí ọkọ ẹ̀? Méjèèjì ni o. Mo ti ń lọ mà. Ó ti fẹ́ máa lọ. Ó ní sin ọ̀rẹ́ ẹ̀ ní sin ọ̀rẹ́ ẹ̀ náà. Sin ọ̀rẹ́ ẹ̀.